pé kó nà mí ó gbá mi lẹ́sẹ̀ sà mò ń sọ̀rọ̀ sí gbogbo ayé. Ó gbá yín lẹ́sẹ̀. Ó gbá mi lẹ́sẹ̀ gidi ó fẹ́ na ìkan lára àwọn sọ̀pọ́tà tó dúró tì wá nínú iṣẹ́ yẹn ó kàn mí lẹ́sẹ̀ gbàgbàgbà gidi ẹnu mi bẹ́ top most of my secret mi ìsọ tí mò ń sọ èrè o ìkọ́ mọ̀ pé gbogbo ayé ló ń gbọ́ mi ń sìn ṣùgbọ́n mo ń láti sọ torí ọjọ́ iwájú omijé kíkorò jábọ́ lójú mi mo á ń béèrè pé ẹ̀ṣẹ̀ wo bàbá mi òjòjòlú ṣẹ̀ tí Tàgé ṣe ń fìyà jẹ tó ń fìyà jọmọ ẹ̀ à ń parọ́ ńlé wa you may know my mom great actor ni wọ́n Màmá Olódan àwọn náà star Ìgbà Oyin àwọn wà lára àwọn star nínú Ẹfúnṣetán tí Túndé Kèlání mainframe ṣe ń gbà tán ṣe Ẹfúnṣetán ní wúrà mo sun ẹkún kíkorò at the end of the day wọ́n ní kí n bẹ̀bẹ̀ mo fi omijé bẹ̀bẹ̀ pé kán má bínú ṣùgbọ́n gẹ́gẹ́ bí alága ọ̀tẹ̀ dìde sí mi nínú local government tí mo fi ìfẹ́ fọkàn sìn wọ́n lọ set àwọn obìnrin lòdì sí mi mo jẹ́ nìkan tó yẹ pé tí n bá fẹ́ pàṣẹ àgẹ̀rẹ̀ pé kéèyàn fẹ́ ní ọ̀rẹ́bìnrin ìdúró sáà àgbègbè máa ń jìnnà síta ìyàwó lèmi fi mí sílẹ̀ ní nǹkan bí ọdún 6 going to 7 years now kó tó di padà wá jáláìsí ìyẹn ló bímọ alákọ̀ọ́kọ́ 4 fún mi nínú wọn ti graduate tán ti ń bímọ mo wá ní pé at least èèyàn lè dá dúró. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn ní Kòròdú lára àwọn àgbààgbà bẹ̀tán rí I don't know bẹ́ẹ̀ wọ́n rí pé n tí Wọlé ń ṣe ọ̀rọ̀ máa ń dà bí ọ̀rọ̀ ẹni tí ò sí ní alien mi ò mi fẹ́ sọ yóò bẹ́ẹ̀ má bínú tí n bá gbé àwọn ọgbọ́n kalẹ̀ wọ́n máa ń wò pé báwo lè ṣe ọgbọ́n ò ló dá sí i wọ́n wá lọ gbé lára àwọn tí mo ti fẹ́ rí wá kó wá jẹ́rìí gbè mí pé kó wá kan wọ́n lọ organize ọlọ́pàá kan wá arrest mi nínú ìpàdé ṣùgbọ́n mo rí Ọlọ́run kí ni tí mo sọ bẹ́ẹ̀ ni pé wọ́n ní tó bá kù dẹ̀dẹ̀ kí ọmọ olóore kó jì sí kòtò mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìránṣẹ́ lára àwọn tí wọ́n rí ìgbìyànjú mi pé kí ló dé bá dá ní ìtọ́mọkùnrin yìí ṣe o ló bá arábìnrin yẹn sọ̀rọ̀ lọ́dún náà lọ́hùn táwọn fi rí nǹkan ẹ̀ ṣe àpadà sọ̀rọ̀ yẹn ó dẹ̀ lọ bẹ́ẹ̀ nǹkan tó fẹ́ ṣe yẹn wọn ò rí ṣe. ẹlẹ́ẹ̀kejì ó pa mí lẹ́kún gidi ní o tí mò ń sunkún gidi ọmọ ẹgbẹ́ mi kan ó kù dẹ̀dẹ̀ ká ṣe election second term báyìí gbọ́ kí mo gbé àpótí báyìí wọ́n pe ọmọ ẹgbẹ́ mi ó wà ní Amẹ́ríkà wọ́n wá ní kó jẹ́rìí against mi wípé òun send owó kan láti Amẹ́ríkà sí kan lára àwọn ọmọ ẹgbẹ́ mi tí ó ní ìpèníjà ẹsẹ̀ pé alága gba owó yẹn ó ná owó yẹn wọ́n ti wá ń gbé ọ̀rọ̀ yìí lọ 150,000 naira ni wọ́n pe owó yẹn lọ́dún náà lọ́wọ́ ti ń gbé lọ ọ̀rẹ́ mi obìnrin kan pè mí nínú ilé ó wà nínú ilé èmi ń ṣe nǹkan mi mo busy ó wá lọ sórí fóònù mi wọ́n ń gbọ́ nǹkan tó ti ń sọ pé chairman ó gba owó ó náwó nǹkan ìyẹn wá pè mí ẹ ló wọlé kí ló tún ṣe fún Kòròdú wọ́n ní wọ́n send owó sí bàbá Olúmọkò pé ó ti náwó yẹn meanwhile bàbá Olúmọkò tá à ń sọ yìí devotee ni màá pè wọ́n nínú iṣẹ́ tíátà rìhásà làwọn náà ń ṣe lọ́dún náà lọ́hùn tí wọ́n ní wọ́n bọ̀ kí ẹ̀ ń jókòó sórí ojú wíńdò báyìí kó máa wo àwọn tó ń rìhás ó dẹ̀ bọ́ọ̀lẹ̀ kẹsẹ̀ dẹ̀ lọ ní bàbá yẹn wà lẹ́nu ẹ̀dẹ̀ ní. ó wá ní wọ́n send owó sí bàbá yẹn pé wọ́n ní ó ná owó yẹn 150,000 pé ṣùgbọ́n ẹni tí wọ́n ní ó send owó ti jáde lórí platform Ìkòròdú wípé òun ò fún Wọlé lówó ẹ fún Wọlé lẹ o ẹ má pa Wọlé o ẹ má borúkọ ẹ̀ jẹ́ o. wọ́n á gbọ́ voice note yẹn lórí platform mi ò mọ nǹkan kan wọ́n ní Ọmọkúnlé yẹn ò gbọ́n ta mo kàn bú sẹ́kún ni pé
ẹ gbà mí. Ìgbà ẹlẹ́ kí n ti sọ pé mi ì ṣe mọ́. Bet àwọn members wá bẹ̀rẹ̀ sí ń jáde, wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀. Ṣé ẹ fẹ́ pa bọ̀bọ́ yìí ni àwọn tó jẹ́ loyalist náà mọ̀ wàhálà tí mò ń ṣe? Ṣé ẹ fẹ́ pa wọlé ni? Ṣé ẹ fẹ́ ṣe ni? Ṣé ẹ fẹ́ ṣe ni? Meanwhile activities mi ò mọ sí local government. Bí mo ṣe ń jálága níbí ni mò ń wà active nínú tampan guild of director ní gẹ́gẹ́ bí adarí eré. Nígbà kan tí àtàn fẹ́ kí n wá jẹ́ secretary níbẹ̀ náà gẹ́gẹ́ bí alága mo ní rárá. Ní tí mò ń ṣe ní yàrá mi pọ̀ ju kí n tún wá gba oyè national as a director, secretary to the directors guild kí n wá gbà mọ́. Ṣùgbọ́n nítorí pé àwọn ẹlẹgbẹ́ mi, àwọn màmá mi, àwọn ìyá mi, madam Ṣajẹ́ dá sọ̀rọ̀ yẹn tó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀, ìyẹ́rẹ́ kó dá sí, gbogbo bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀, Fàlíwèrè kó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀. Kí ló dé? Ọ̀rọ̀ yẹn tán nínú mi, ṣùgbọ́n ó wá jẹ́ kí n fúnra sọ̀rọ̀ mi. Eléyìí tó wá jẹ́ ìkíní jù tí mo fẹ́ kọ ìwé pé ẹ wá mi ìṣalága mọ́. Àwọn àgbà náà ni wọ́n pé bíríkó tó lọ́dún náà lọ́hùn. Ara àgbàlagbà ìtàgé ni bàbá mi wà. Ọmọ tá a bí sí orí ìtàgé ni mí. Kò ṣe gbogbo àgbà kò dú ni wọ́n ń ṣe nǹkan tí mò ń sọ yìí o. Àwọn náà ń wò mí. Ṣùgbọ́n majority nínú ọmọ Ìkòdú àti àwọn ààrẹ ibẹ̀ ni wọ́n ń pawọ́ pọ̀ láti fìyà jẹ original àwọn tó jẹ́ olólùfẹ́ ní tòótọ́ lórí ìtàgé ní Ìkòròdú. Ìgbà tí mo gba alága Ìkòròdú gbogbo àwọn àgbà ló ń bèrè lọ́nà pé ṣé Wọlé ṣé o ti dolóògùn ni, ṣé o ti jọ̀nà ògbóni ni, o ti ní ẹ̀mí méjì ni. Torí pé wọ́n ní ìkàn tó wà nílẹ̀ ní Ìkòròdú kọjá pé kéèyàn kan ìdè torí bọ àárín wọn. Ṣùgbọ́n mo gbà á gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀, gẹ́gẹ́ bí ọmọ onígbàgbọ́. Bàbá mi, màmá mi onígbàgbọ́ ni wọ́n. Ìdojúkọ mi kẹta ni mò ń sọ yìí o. Àwọn àtètè àti èrò wọ́n kó papọ̀. A gbéṣẹ́ kalẹ̀ lọ́dún yẹn, ó lọ sí 3 years báyìí. That was 2023. Mo reach out sí ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ mi ní Ìkòròdú, ọmọ Ìkòròdú, Fúnkẹ́ Akíndélé. Ó send 300,000 naira. Bọ́n láwọn ò ní sanwó ẹ̀ sínú àkáǹtì ẹgbẹ́. Wọ́n ní kí n lọ sí company tó fẹ́ fún wa ní equipment, kí n send account details ẹ̀. Mo send account sí wọn. Wọ́n sanwó equipment ọjọ́ 10 fún wa. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ńgbà tá a kó equipment tá a sọ gbogbo ń tá a fẹ́ tá a kó gbogbo ẹ̀ ó di ọ̀hún. Àwọn actors gẹ́gẹ́ bí ọkùnrin tí màá fẹ́ kẹ́ pick lára ọ̀rọ̀ mi yìí. Tó bá níyàwó, ẹ má kíyàwó papọ̀ mọ́ yìí, má da ìyàwó ẹ̀ pọ̀ mọ́ṣẹ́. Má dà pọ̀ mọ́. Ó fa ogun tí kò ṣe tán àti fi mí sílẹ̀, ó fà sí mi lọ́rùn gẹ́gẹ́ bí ọkùnrin. Nígbà tí nǹkan yẹn wá ń lọ, mo ti ń kọ́lé kan láti 2004. Mi parí ilé yẹn títí ìyàwó mi náà padà fi lọ. Ilé ẹ̀ ló fi padà kẹ́wọ́. Wípé ẹ̀ ń fẹ́ lọ struggle níta bí a máa lè rí ilé yẹn parí. Kọ́lọ́mọ ẹ̀kẹ́ ti bá ọ̀rọ̀ ayé wa. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Olúwọlé Olúwaṣèyí ọmọ Òjòjòlú. Láyé àtijọ́ máa ń pè mí ní Baba Bíntín. That was 95 mo lè sọ pé orúkọ yẹn stop. Torí ìgbà yẹn la ṣe eré orí ìtàgé tá à ń pè ní stage show la ṣe kọ́yìn. Láti ìgbà yẹn wọ́n lórúkọ tó bá wọ ọmọ ló ń jẹ́ lẹ́yìn odi. People call me Empire. Tẹ́ bá dàrin àwọn Igbo wọ́n ní Empire. Tẹ́ bá dàrin àwa Yorùbá wọ́n ní Empire. Tẹ́ bá dàrin àwọn olóyìnbó wọ́n ní Empire. So for the past going to another like a decade plus now, àwọn èèyàn ń pè mí ní Empire because èmi ni alága Empire Academy of Performing Arts. Mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Tí n bá ní kí n máa sọ, a bí mi ní ibi tá a bí mi sí gangan ní ìlú Mọdákẹ́kẹ́ ní Ọ̀ṣun State ní 1975. April 16 tàbá ní ká lọ sínú òkùnkùn ẹ̀ gangan. A bí mi sínú ẹbí bàbá
Òjó Olówójolú àti ìyá mi Falilat Dorcas aya Òjójolú ọmọ Fọmákindé. Ṣùgbọ́n Mọdákẹ́kẹ́ la bí mi sí nílùú ìyá mi. Ibẹ̀ náà ni mo dàgbà sí. Ibẹ̀ náà ni mo sì kàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ilé ìwé kan tá à ń pè ní St. Stephen's B Primary School, public school ni. Ayé ìgbà yẹn kò tíì sí private school. Láàárín ọdún 1981 sí 1986 kí n tó padà wá tẹ̀síwájú, mo padà wá sọ́dọ̀ àwọn òbí mi. Bàbá mi Òjó Olówójolú àti màmá mi Falilat Òjójolú ní ìlú Àkúrẹ́, níbi tí wọ́n tẹ̀dó sí, tán takùn mọ́lẹ̀ sí. Ibẹ̀ ni mo ti ṣe secondary school days mi. Mo lọ sílé ìwé kan tá à ń pè ní Ìjàpọ̀ High School tó wà nínú Ìjàpọ̀ Estate ní ìlú Àkúrẹ́ ní Ondo State. Láàárín ọdún 1987 sí 1995. Kí ló jẹ́ kó gùn bẹ́ẹ̀? Torí pé 1993 làwọn ẹgbẹ́ mi jáde. Ara ìdojúkọ tí ọmọ eléré ń rí ló jẹ́ kó dà bẹ́ẹ̀. Kí ni mo fẹ́ really sọ nínú èrò yẹn? Àwọn màmá wa àtàwọn ọmọ làwọn bàbá máa ń lò gẹ́gẹ́ bí irinṣẹ́ láyé ọdún náà lọ́hùn. Tẹ́ bá rántí ní 1987, a ṣe eré kan tó ń pè ní Àkàlàmàgbò. Èmi, Olúwọlé Òjójolú, ni mo jẹ́ ọ̀kan lára ògúnnágbòǹgbò láàrin àwọn ìràwọ̀ tán rí lọ́dún náà lọ́hùn. Yálà ní ìpínlẹ̀ Ondo, Ògùn, Ọ̀ṣun, Ọ̀yọ́. Mo wà lára ògúnnágbòǹgbò 4-5 tán rí inú iṣẹ́ yẹn. Orúkọ tí mo jẹ́ inú iṣẹ́ náà ni Baba Bíntín. Ó fún wa ní orúkọ tó pọ̀. Lẹ́yìn ìgbà yẹn, bàbá mi tẹ̀síwájú. Lẹ́yìn 1987 yẹn, wọ́n tẹ̀síwájú. Nígbà tó di 1992, wọ́n tún ṣe iṣẹ́ míì tó tún láàmì tó laaka, tá a pe àkọlé rẹ̀ ní Ẹyẹlé Funfun. Wọ́n tún gbé ojú yẹn wá padà gẹ́gẹ́ bí Baba Bíntín náà síbẹ̀. Níyì tó fi jẹ́ pé gbogbo agbègbè tá a bá dé, tá a bá la fẹ́ ṣeré orí ìtàgé, nígbà yẹn 10 naira ni wọ́n ń ṣeré, kò dàbí ìsìn. Wọ́n máa kọ́kọ́ ti èmi àti àbúrò mi kan mọ́ yàrá. Nígbà yẹn lọ́hùn, wọ́n ń pè yẹn ní òrèbékùmọ̀. Wọ́n á kọ́kọ́ tì wá mọ́ yàrá. Àwọn òǹwòran tó máa wà ní alẹ́, wọ́n máa kọ́kọ́ máa fi 1 naira, 2 naira, wọ́n máa kọ́kọ́ fi wò wá lọ́sàn-án nínú yàrá yẹn. Kó tó di pé àsìkò gangan tá a máa bọ́ sórí ìtàgé ní alẹ́ máa tó. Àwọn ìrìn àjò wọ̀nyí ó pa ìrìn àjò kíka ìwé mi àti àbúrò mi lára. Nígbà tí form là ń gbọ́ ńgbà yẹn, ní ìtò parí sí 1992-93, kó tó di pé 6334 ó bọ́ta táwa ń lò lẹ́nìí, tá a fi di pa ní primary 6, GSS 1 to 3, GSS 1 to 6, and 4 years in the university. Kó tó di pé ó wáyé. Mo lọ ka onímọ̀ ẹ̀rọ sáyẹ́ǹsì, ìyẹn science class ni mo lọ ní SS1 mi. Ṣùgbọ́n mo forí ṣọpọ́n. Mo tún padà. Mo tún lọ ka tonímọ̀ ẹ̀rọ tonímọ̀ òǹkà, ìyẹn commercial. Mo tún forí ṣọpọ́n. Kó tó di pé mo padà wá sí tí mo fẹ́ nú ọkàn mi. Àwọn méjì yẹn, èmi kọ́ ni mo fẹ́ra mi síbẹ̀. Ìyàwó bàbá mi kan ló ní dandan sáyẹ́ǹsì ni kí bọ̀dá Wọlé lọ ṣe, tí agbára mi ò dẹ̀ gbé. Lẹ́ẹ̀kejì, bàbá mi ní kí n lọ ṣe commercial class, pé kí n lọ ṣe onímọ̀ òǹkà, agbára mi ò gbé. Later ni mo padà sí
ti art class ìyẹn ni mo wá ṣe tí mo perégedé tó wá di pé èmi náà wá ń kọ́ àwọn ẹlẹgbẹ́ mi ní àwọn subject kọ̀ọ̀kan láyé ìgbà yẹn and láti SS1 yẹn ìyẹn ni mo gbé jáde nígbà tí mo máa dé SS3 mo padà di social prefect nínú school mi ńgbà yẹn torí tó wáyé pé kéèyàn jẹ́ onímọ́tótó ìkan ni mo jẹ́ nínú wọn ẹ wá ní kéèyàn jẹ́ alákọ èmi gan mọ̀ pé fún ara mi mo fi yẹn jọ bàbá tó bí mi lọ́mọ Òjó olówó jolú lẹ́yìn tí mo kúrò níbẹ̀ iṣẹ́ eré orí ìtàgé yìí náà kò tíì dúró o mo ní free admission láti UNAD ló ń jẹ́ ńgbà yẹn, that is University of Ado-Ekiti wọ́n mú wá bá mi ńlé because the result was fine ṣùgbọ́n ìgbà tí mo gba result sí gangan ni àwọn ọmọọṣẹ́ bàbá mi méjì tán jọ ń ṣiṣẹ́ papọ̀ tọkọtìyàwó àtàwọn ọmọ wọn ni wọ́n fi bàbá mi sílẹ̀ mo nífẹ̀ẹ́ bàbá mi tó pọ̀ mo wá rò pé tí n bá ní mo gba iléèwé gíga lọ báyìí ṣé ìyà ò ní jẹ bàbá àti màmá mi ṣá mo á ní mi ì ní lọ máa tẹ̀lé wọn mo pa ibẹ̀ yẹn tì mo tẹ̀lé àwọn òbí mi lọ kí a má bàa jẹ bí mi torí ìfẹ́ tí mo ní sí wọn. ká má bòpò lọ sílé olóró mo padà bá ara mi ní ilé ìwé fún ìmọ̀ tó sì ń kọ́ ẹ̀kọ́ sinimá àti tìmóhùnmáwòrán that is a National Film Institute ìyẹn Lagos branch ibẹ̀ ni mo padà sí lọ kẹ́kọ̀ọ́ lórí bí a ṣe ń ya sinimá àti eré orí móhùnmáwòrán yìí tẹlifíṣọ̀n. Lẹ́yìn ìgbà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn classes àwọn ilé ẹ̀kọ́ lóríṣiríṣi ni mo ti lọ mi ò ṣàì bá wọn tẹ́rí wọ ara àwọn distance learning center fún OAU láti rí i pé èmi náà mo gbé ìmọ̀ mi nínú eré orí ìtàgé mo gbé sókè. Lẹ́yìn ìgbà yẹn mi ìfàwọn òbí mi sílẹ̀ o mo kúrò nílé mo wá sí Èkó lára ìgbìyànjú gẹ́gẹ́ bí ọmọ tí ó nífẹ̀ẹ́ òbí ẹ̀ tí ó dẹ̀ fẹ́ rí wípé òun di dáadáa tóun ti kọ nínú ayé mo wá sékòó mo tẹ̀lé kan lára àwọn ọ̀gá wa àgbà yẹn wá the late Prince Alade Aromire mo tẹ̀lé wọn wá sékòó ṣùgbọ́n wíwá tí mo wá ṣé ọmọ tí yóò bá jẹ́ àṣàmú kékeré báyìí ni ó ti máa ṣẹnu ṣámúṣámú ọ̀gá mi ìgbà yẹn rí wípé mo jẹ́ ọmọ tó jáfáfá ìyẹn ní ọdún 1996 fúnra wọn ni wọ́n ní Wọlé má tẹ̀lé mi káàkiri à ń ya sinimá mọ́ wá lọ darapọ̀ mọ́ wọn ní àárín Ìdúmọ̀tà ìyẹn ní movie market ìgbà yẹn à ń jẹ́ Yovitman that is Yorùbá film and à ń jẹ́ Vitman video film producers là ń jẹ́ sorry Yovitman later ni so mo darapọ̀ mọ́ wọn àwọn á fi mí sí ọ̀dọ̀ ọ̀gá kan láti lọ mọ́nítọ̀ iṣẹ́ wa kan ìyẹn a pè ní nǹkan obìnrin àbí nǹkan ọkùnrin nǹkan obìnrin I think ni wọ́n pè iṣẹ́ yẹn lọ́dún náà lọ́hùn so mo lọ mọ́nítọ̀ ẹ̀ monitoring mi wá entice ọ̀gá mi that is talking about olóyè Àìná Kúṣoró Olúrótìmí tí gbogbo àgbáyé mọ̀ sí High Waves Video Mart inú wọn dùn gan
bí mo ṣe handle ẹ̀ mo jẹ́ nìkan tó yẹ pé mo máa ń káràmásìkí nǹkan tó bá jẹ́ tajédé máa ń káràmásìkí. Nígbà náà lọ́hùn ìyá wa kan wọ́n yìí wà bọ̀ wọ́n sí Nàìjíríà mọ́, wọ́n wà ní Amẹ́ríkà lénìí. À ń pè wọ́n ní Madam Ronke Ajéniṣẹ́ Àṣàbí Olórìṣà. Àwọn ni mánéjà fún iWaves ní ọdún tá à ń sọ yìí. Ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe débẹ̀ wọ́n ní kí n lọ fojú síṣẹ́ yẹn. Àwọn ataṣẹ́ yẹn owó òdín owó òyingin ọjà dẹ̀ tún lọ dáadáa. Bí wọ́n ṣe promote ìyá wa yẹn nìyẹn tán fi èmi ṣe marketing manager ní under iWaves Video Mart. A bẹ̀rẹ̀ eré àníyàn yẹn orí ìrìn àjò yẹn láàrin 1996, 97, 98 ńgbà tó di 99 wọ́n ní orí tí ó bá gbé ní agbáláwo reko ni. Infinity Merchant ó jẹ́ ọ̀kan lára àwọn ògúnná gbòǹgbò tí ń dátọ́ lẹ́nu ògbín ní Nàìjíríà tá a bá ń sọ̀rọ̀ nípa sinimá ṣíṣe tó jẹ́ ti home video. Ó pe àbúrò mi kan mọ́ra Olúmídé Òjòjòlú bí ó tilẹ̀ jẹ́ pé ó ní kí ọ̀tún wẹ ọ̀tún àbí ọ̀tún wẹ òsì òsì wẹ ọ̀tún ní jẹ́ kọ́wọ́ mọ́. Ọmọ yẹn ṣáà pè mí pé bọ̀dá mi mo máa bẹ́ni báyìí pàdé ó máa lóun nífẹ̀ẹ́ láti ya eré àwa Yorùbá pé ó yá bí a kì í wá bá sọ̀rọ̀. Èmi àtọmọdé ìyẹn tó jábúrò tèmi nọ́mbà ó jẹ́ ọmọ kẹrin nínú ẹbí wa. Abájọ lọ bá Infinity Merchant, that is Dozie Ẹ̀rí-Obù. Dozie lọ̀gá Infinity Merchant, òun gangan ló ní Infinity Merchant. Ṣùgbọ́n ẹni tó jẹ́ ẹni tí àbúrò tèmi bá sọ̀rọ̀ ìyẹn Àrínzè, ìyẹn la wá lọ bá ọ̀gá ẹ̀ mo bá sọ̀rọ̀. Ẹ mọ̀ gẹ́gẹ́ bí ọmọ tá a bí ń lé ọgbọ́n tá a ti fi bá a ṣe ń rojọ́ bá a ṣe ń kàn báyàn sọ̀rọ̀ tó máa fi gbọ́ ti wa tá a ti fi kọ́. Mo ṣáà tẹnubọ̀ afẹ́yà Odùduwà báyìí la ṣe máa ṣe. Òṣùpá máa sọ̀kalẹ̀ látọ̀run ó máa rìn lórí ilẹ̀ àwọn èèyàn wọ́n á forí dólẹ̀. Mo já sórí jíríṣẹ́ ọ̀rọ̀ lọ́dún náà lọ́hùn. Inú Dozie dùn tó bá ń gbọ́ nǹkan tí mò ń sọ á máa rẹ́rìn. Ó wò pé Olúwọlé you mean say this thing possible? Mo ní ọ̀gá ó possible. Àbúrò mi náà ń fa àjàsà sí. Bí eré Dozie kó 200,000 150,000 àkọ́kọ́ kó sílẹ̀ ó ní ká lọ ṣe research lórí sinimá tá à ń pè ní Odùduwà. Lọ́dún náà lọ́hùn bàbá mi Òjó Olówójolú tán bá wá sékòó ìdà kan dé sílé dádì mi Jídé Kòsọ́kọ́ tàbí ilé dádì mi Adébáyọ̀ Sàlámì ìyẹn Ọ̀gá Bello. Ilé méjèèjì tán máa ń lò sí nìyẹn. Bọ̀ nígbà tí nǹkan yẹn máa ṣẹlẹ̀ ilé Adébáyọ̀ Sàlámì Ọ̀gá Bello ni bàbá dé sí. Bàbá délé la bá tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún bàbá. Dádì ẹ kú oríire o báyìí nìkan tá a rí o. A dẹ̀ ti wá wò pé a ní forúkọ àwọn ọmọ yín ṣe orúkọ yín gẹ́gẹ́ bí bàbá wa ńlá máa gbélé lórí torí pé bàbá dáadáa nìyí. Bí eré apẹ̀ ẹ̀gbọ́n wa kan mọ́ra ìyẹn Abíọ́dún Àbẹ. Wọ́n jẹ́ kan lára àwọn ọ̀gá pátápátá ní National Theatre ń gbà yẹn. Agbọ̀nà Ilé Ifẹ̀ lọ. A lọ bá Professor Ọlọ́mọ́lá. A lọ bá bàbá Kọ́lá Oyèwọ̀. Professor Kọ́lá Oyèwọ̀. Bàbá Peter Fátómilọ́lá. Then bàbá yẹn wọ́n ti ṣaláìsí ní tiwọn. Uncle Láìdé Adéwálé. A lọ bá wọn. Ìyá wa kan náà Tóyìn Bífárìn àtàwọn kọ̀ọ̀kan. Báyìí la gbé wá torí gbogbo àwọn wọ̀nyí pátá ni dáàdi wa ti pa nítọ̀ fún wa pé àwọn jọ wà ní orí Olókun tíátà. Then láyé ìgbà kan gbà tán gbé Ilé Ifẹ̀ lọ́ndà bàbá wa Wọlé Ṣóyínká. So àtẹ̀síwájú nù rìn yẹn kí la dẹ̀ défẹ̀ fún àwọn èèyàn wọ̀nyí gbà wá tọwọ́ tẹsẹ̀. Ó ti pa àbẹ̀rẹ̀ sí ń wọ gbá àbẹ̀rẹ̀ sí ń wọlé àwo àwọn olóyè Ifẹ̀ àbẹ̀rẹ̀ sí ń mú wa tọ̀ wọ́n lọ ní kọ̀ọ̀kan. À ń kówèé lóríṣiríṣi mọ́ra àbẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́. Ká tó wí ká tó fọ̀ ń ta àti kójọ nínú ìtàn àgbé gbogbo ẹ̀ ó dọ̀dọ̀ bàbá
of blessed memory Wálé Ògúnyẹmí ní UI ní faculty of I think ṣí Yorùbá language or so àlọ́kó bá wọn bẹ̀ nígbà tán náà rí wọ́n ní nǹkan lálẹ́ gbé wá bá wọn yìí o. At the end of the day n ta kọ yẹn as a synopsis tó jẹ́ nǹkan ìgbésẹ̀ àkọ́kọ́ àlọ́gbẹ̀bọ́mọ Ìgbò tó kówó lé wa lọ́wọ́ inú wọn dùn pé ó dàbí nǹkan tá a fẹ́ ṣe ó máa làmì ó máa láka o. Lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n tún wá gba àwọn ọwọ́ méjì mẹ́ta tó jẹ́ lára àwọn tí Ìgbò ń bẹ̀ wọ́n gbà láti dapọ̀ mọ́ wa. Lára àwọn tán gbà láti dapọ̀ mọ́ wa ni brother mi Emeka Udo Igwe Emeka Udo Igwe lórúkọ máa yẹn ń jẹ́. Bẹ́ẹ̀ bá wo iṣẹ́ Chikwe Ejiro nígbà yẹn lọ́hùn ẹ̀gbọ́n ẹ̀ ló máa ń kọṣẹ́ wọn. He is a fantastic writer. He used to be a very fantastic writer. So wọ́n gbà mọ́ wa àjọbẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ yẹn lọ bọ̀. Àwọn fẹ́ máa gbé reality wọnú epic yẹn kọjá ń táwa rí àwọn náà máa fa àwọn padà gbé rárá ìtàn Yorùbá lélẹ̀ ẹ má sọ di ìtàn normal story get tí tá a fi padà bọ́ sí ojú ọwọ́ tó fi wá di pé àpadà wá ya Odùduwà ní 1999 kò parí 1999 2000 la padà wá parí ẹ̀. Adó láti lọ yá bọ̀dá Abíọ́dún Àbẹ ìyẹn ẹ̀gbọ́n alátìlẹ̀ àwọn ni wọ́n ṣe art director àwọn náà ṣe set. Actually mo lè sọ wípé àwọn gangan ni wọ́n dàbí igbákejì olóòtú associate producer fún ṣe because gbogbo nǹkan tó ń jẹ́ technical advice nígbà táwọn ò tí ì lajú débẹ̀ àwọn náà fún wa. Nígbà tá a dẹ̀ dádó gbogbo ìlú gbogbo ọmọ Haúsá gbogbo ọmọ Ìgbò gbogbo ọmọ Yorùbá ẹ dákọ̀ àwọn eléré ayé ìgbà yẹn láti Rachel Oniga Bukky Ajayi Ṣọlá Ṣóbọ̀wálé Clarence Chukwura Ọ̀gá Bello ẹ dákọ̀ àwọn ọmọ Ìgbò Peter Edochie Prince James Uche Sule Adara Akume gbogbo tó ń jẹ́ entire Nollywood lẹ́ni gbogbo náà involve nínú Odùduwà as at that year. Nígbà tó dé ipa fẹ́ ya Mecca part àgbọ̀nà Jos lọ a lọ sínú there is a particular area ń bẹ̀ tó dàbí museum fún wọn ibẹ̀ la lọ lò fún Mecca scene ní ìtújẹ́ pé ní Jos wọ́n gbà wá náà tọwọ́ tẹsẹ̀ National Film Corporation àwọn náà support láti gbà gangan ni mo ti ní máa pé I'm going to study with them. So at the end of the day Odùduwà became a success because iṣẹ́ pé gọ́vnà Èkìtì state mọ́ra lọ́dún náà lọ́hùn torí pé atọ́nù ẹkọ́nọ́mì ìlú yẹn gbogbo tẹ́ẹ̀tọ́ àlèkìtì pátá ńlá gbà nígbà tá à ń ya Odùduwà. Láti gbà yẹn lọ bàbá Òjòjòlú had become wọ́n di ẹnìkan pàtó tó jẹ́ pé ẹ ní láti bá sọ̀rọ̀ ẹ ní láti bá ṣe tó bá jọmọ́ ti eré orí ìtàgé àti sinimá ní ìpínlẹ̀ Èkìtì látara iṣẹ́ yẹn nípò tí gọ́vnà Níyì Adébáyọ̀ fi wọ́n sí ní ọdún náà lọ́hùn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ wọn. Lẹ́yìn Odùduwà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣẹlẹ̀ sí dáadáa ni o torí pé ṣe rí bí onídáadáa ṣe ń ronú dáadáa àwọn oníláàbí náà máa ronú láàbí wọn. Odùduwà jáde àwọn tí ò fẹ́ kó bọ́ síta káyé gbogbo rí wò àwọn náà gbógun tí wọ́n ti wá. Ẹni tó ti ń náwó tó ti ń ṣègbádùn ṣayọ̀ tẹ́lẹ̀ ó wá dẹni tó fẹ́ máa tọrọ jẹ nígbà tí àwọn oníláàbí gbèsè wọn dé pé tàn tá a ṣe ọmọ Ìgbò ló ṣe Odùduwà nínú ẹ̀ kinní kan ló ṣe nǹkan kan nínú ẹ̀ igbá kan ló ṣe nǹkan kan nínú ẹ̀ àwa gbé wọn jókòó. Níjọ́ kan ẹ̀gbọ́n mi kan ó ti di àwọn ni former press secretary to the governor of Ekiti state Fẹ́mi Adágúnodò you call him Fẹ́mi
at adágún odò now is now an honourable. Àwọn náà ń tẹ̀lé wa káàkiri pé ó yá bàbá ẹ̀já lọ báyìí ẹ̀já lọ báyìí àti ẹ̀ mọ̀ pọ́mọ ìlú kan náà jọ ní wá. He was working for Punch then. Wọ́n ṣáà tẹ̀lé wa lọ́dún yẹn táwọn Yorùbá cultural traditional kìnìún kan tó pè wá sí Ìkẹjà ní Fàdèyí street. Èmi dáàdì mi àti àbúrò mi lábá gbéra wa lábá ló débẹ̀. Nọ́mbà náà máa gba 5 million lọ́wọ́ àtòrí pọ́n ti gbọ́ pé 15 million la nọ́ọ̀sì dúdú àṣà 2000. Nọ́mbà náà máa gba ibà ẹ̀ lọ́wọ́ wà láwa níbo la ti fẹ́ rí. Kí ni báwo ni ti ń ṣe jẹ́? Wọ́n ní Ọọ̀ni sọ pé a gbọ́dọ̀ jẹun a gbọ́dọ̀ mú torí pa ayọ̀ Odùduwà ìgbà kan àwo kan kò dò. At the end of the day we discovered their foreigners torí pé àwọn fúnra wa la bá kóra wa ló bá di ọ̀dọ̀ kábíyèsí ọba Olúbùṣe lọ́dún náà lọ́hùn. Nígbà rẹ̀ débẹ̀ ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní kábíyèsí wo Odùduwà ó lóò rí nǹkan tó burú ńbẹ̀ nínú ààfin láti ṣe Odùduwà lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ló bá ní ká go ahead ká lọ máa ṣiṣẹ́ wa. Lẹ́yìn yẹn ní Odùduwà jáde ní 2003 202 203 Odùduwà jáde and ó dẹ̀ di nǹkan tí ayé ń fẹ́ láti ìgbà yẹn nǹkan ò dáwọ́ dúró. Ṣùgbọ́n ẹ mọ̀ pé èèyàn ń wojú Ọlọ́run ń wọkàn. Àwọn nǹkan míì ṣẹlẹ̀ tí mi ní fẹ́ rílì mẹ́nubà. Ìrìn àjò yẹn wá ó wá ó wá ó wá ó di 2009 ó padà sórí èmi fúnra ara mi gẹ́gẹ́ bí Olúwọlé Olúwaṣèyí ọmọ Òjòjòlú. Mo di ẹni tí ó darapọ̀ mọ́ àwọn eléré orí ìtàgé gẹ́gẹ́ bí ìlànà tí bàbá fi ẹsẹ̀ mi lé. Mi ò lé àlá ìran bàbá mọ́ gẹ́gẹ́ bí olórí ẹbí torí mi ni alákọ̀ọ́kọ́ fún bàbá mi nídìílé ìyá àti ìdílé bàbá. Mi wá lé ìran wọn mọ́, mo wá ń lé ìran ara mi láti 2009. Lẹ́yìn ìgbà yẹn mo ya àwọn sinimá kan mo ṣe àṣepọ̀ pẹ̀lú rédíò Lagos Èkó FM àti Lagos Television London Ministry of Information. Wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ nǹkan tí mo ṣe ń gbà yẹn talent hunt that is Empire 09 Yorùbá movie Empire 09. Àwọn èèyàn turn out a padà lọ yẹ àwọn iṣẹ́ nígbà tí mo dé. Ìkan lára àwọn ọ̀gá wa nínú rédíò ìyá mi dáadáa wọ́n ti ṣe GM wọ́n ti kó ń bẹ̀ wọ́n ti ṣe dáadáa lọ́wọ́lọ́wọ́ dáadáa wọn ò dẹ̀ ní díbàjẹ́. Ìyá mi Olúfúnmiláyọ̀ Ọlásọ̀gbà àwọn ni corporate affairs manager ń gbà yẹn ní rédíò Lagos. Àwọn náà wá pè mí pé mo wo Orí Olókun iṣẹ́ yín mo dẹ̀ wo èmi iṣẹ́ méjìlá lọ́ọ̀yà ìkan soap opera ìkan film 2 hours. Mo rí pé mo rí ọwọ́ tẹ́ fi mú ẹ ṣe sọ gúrùpù tẹ́ dálẹ̀ yẹn kẹ́ ẹ sọ di academy. Màmá yẹn ni wọ́n anoint ti Empire Academy of Performing Arts ní 2011. Bá a ṣe sọ Empire di Empire nìyẹn. Láti ìgbà yẹn a ti wá reel out àwọn oríṣiríṣi àwọn ìràwọ̀ sí orí ìtàgé. Lẹ́yìn ẹ̀ náà oríṣiríṣi iṣẹ́ ló ti jáde sí DSTV ni o sórí àtẹ ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So far so good. Lára àwọn dáadáa yẹn Ìkòròdú ni mò ń gbé ẹgbẹ́ eléré Ìkòròdú ni mò ń ṣe. Tí àwọn èèyàn bá fẹ́ pé àwọn èèyàn fẹ́ kún wọn lọ sórí set láti lọ bá wọn ṣe extras àbí minor role sub lead àwọn Ìgbò á pè mí àwọn Yorùbá á pè mí wọlé àwọn mẹ́ńkọ́ àwọn ọmọ mi náà rò pé àwọn ń pè but àwọn èèyàn mi nínú Ìkòròdú ni mo máa ń kó lọ lọ́pọ̀lọpọ̀ gbà. Díì tó padà fi ìfẹ́ mi sí ọkàn wọn. Nígbà tó di àsìkò láti dìbò wọ́n kọ́kọ́ fi mí ṣe akọ̀wé nígbà tá a dá ẹgbẹ́ tampan sílẹ̀. Láyé NTP ọmọ ẹgbẹ́ lásán ni mo jẹ́ ní Ìkòròdú àti pé mo tún jẹ́ marketer film marketer ní mi tí mo ní ọ́fíìsì mi ní Ìkòròdú bíbáyìí.
lẹ́yìn ìgbà tí mo ṣe akọ̀wé ìgbà tá a dá tampan sílẹ̀ a lóṣù 9 kan tá a fi ṣe bí interim kó tó di pé a pàṣẹ wá padà sí substantive executive lẹ́yìn oṣù 11 wọ́n padà ṣe election a padà wá di olóyè ní tòótọ́. Mo kọ́kọ́ ṣe ọdún 4 àkọ́kọ́ gẹ́gẹ́ bí secretary lẹ́yìn ọ̀gá mi ọmọ Òkòdú ni ẹni náà ìyẹn comrade Olúmalẹ̀ Lukman collapse. Lẹ́yìn ọdún 4 yẹn àwọn Òkòdú sọ pé ó yá wọlé wá lọ darí wa kọ́lọ́n fọ̀run kẹ́ bàbá mi bàbá Abdulrahman Dẹ̀yìndé Adégúnlẹ̀ wọ́n máa ń sọ pé Mr. Dẹ̀yìndé ó ti lè pààyàn jù àwọn ni wọ́n ní wọlé come and represent us. Mo dẹ̀ dìde gẹ́gẹ́ bí alága ọdún 4 àkọ́kọ́ mo lò tán pẹ̀lú àtìlẹ́yìn ńlá. Tí n bá ní àtìlẹ́yìn ńlá ó yẹ kó yé yín o. Bàbá mi Ọ̀gá Bello, bàbá mi Jídé Kòsọ́kọ́, màmá mi Ìyá Àwẹ̀ró, màmá mi Ṣàjẹ́, màmá mi Ìyá Eréko, Yétúndé Wùnmí, name them, gbogbo àwọn àgbàgbé eléré yẹn pátá ni wọ́n dúró tì mí. Ìyá Ológì wọ́n dúró bíi pé nìṣó wọ́n dẹ̀ dúró ní tòótọ́ ìjọba yẹn wá bọ́ sí ó rọrùn. Nígbà mo parí alákọ̀ọ́kọ́ àwọn ẹ̀gbọ́n mi kan tún dìde mò ń pè wọ́n ní Fakọ́ládé Àjànàkú gbogbo alamọ̀ wọn is a film star Àjísà Ògùn wọlé ìwọ náà ló lè ṣe second term wọ́n tún ní kí n tẹ̀síwájú. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé bí ire ṣe ń lọ náà ni ibi ṣe ń tẹ̀lé. Ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ni mo wá pàdé nínú ẹ̀. Àkọ́kọ́ yẹn náà ìdojúkọ wà ń bẹ o ṣùgbọ́n mi ò rí bí ìgbà tó dé lẹ́ẹ̀kejì. Wọ́n fẹ́ẹ̀ lè bà ohun tí mò ń jẹ́ gẹ́gẹ́ bí orúkọ jẹ́. Orúkọ tí mi ò jẹ́ afẹ́ẹ̀ lè máa fi pè mí nípa wípé ẹ mọ̀ ẹnìkan ní tó bá ń ṣe dáadáa tó bá rí èèyàn yìn ẹ́ ó máa sú ẹ ṣe. Ó fẹ́ dà bẹ́ẹ̀ òun ní ìtò fẹ́ dá mi padà sí òwe àwọn olóyìnbó tá ní you have to leave the stage while the ovation is loudest. Mo dúpẹ́ nítorí pé nínú ìwé àkọsílẹ̀ gbogbo àwọn àṣeyọrí mo lè fi gbogbo ẹnu sọ. Àwọn kan ní Wọlé orí nǹkan kan ṣe ṣùgbọ́n àwọn kan ní tí Wọlé ti ṣe àwọn òríró ẹ̀rí ń Kòròdú. A ti ṣe empowerment gẹ́gẹ́ bí alága tí ọmọ academy mi gbówó sílẹ̀ ta empower àwọn members tí wọ́n wà vulnerable a fún wọn lówó kò yẹ kó a yá wọn. Ẹlòmíì máa lọ sí lápò lọ gba 10,000 ẹlòmíì lọ sí lápò lọ gba 20,000 àwa fún wọn nínú ìjọba mi. Nínú ìjọba mi mo mú àwọn investors wọlé mo canvas àwọn investors láti wá empower members mi. Nínú ìjọba mi I empower members láti lọ study. Nínú ìjọba mi a kó seminars oríṣiríṣi wá láti wá kọ́ wa ní ẹ̀kọ́. Nínú ìjọba ó ń lọ sọ́dún 7 báyìí àwa àti tampan Ìkòròdú a ní symbiotic relationship pẹ̀lú àwọn LASUTECH tó di LASPOTECH ńgbà yẹn tó di LASUTECH lẹ́nu láti train àwọn ọmọ wa into theatre. Many like that. A ṣe festivals of arts tí àwọn èèyàn dẹ̀ gba cash prizes tí ò ever ṣẹlẹ̀ rí nínú Ìkòròdú ń bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So tí n bá ní mélòó mi fẹ́ máa kà nínú Eyín Adépèlé ṣùgbọ́n ẹ mọ̀ wọ́n ní ẹni tí èèyàn ò bá ti fẹ́ kò sí nǹkan tó lè ṣe tó lè dá lójú ẹ̀. Ní tí mò ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtẹ́lẹ̀dá mi fún mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí tó bí mi fún ẹ̀kọ́ tán kọ́ mi. Lára àwọn àgbà Ìkòròdú kan wá ní Wọlé ó ti lóòótọ́ jù parọ́ díẹ̀ ṣe bìtà díẹ̀ máa ní kò sí fẹ́ fi bìtà yẹn ṣe. Tí n bá ti parọ́ ìyàtọ̀ fẹ́ fi jẹ mí yẹn máa fi jẹ mí. Tí n bá kó ìjọba yín báyìí màá jẹ more than èrè tó yẹ kẹ́ ẹ fún mi tí n bá parọ́ fún àwọn èèyàn lọ. Mo dẹ̀ dúpẹ́ pé mi tí ì ṣe tán o mo ti ń rí iṣẹ́ ọwọ́ mi jẹ. Lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà lẹ́nu iṣẹ́ tí kan lára àwọn ẹ̀jẹ̀ mi ọmọ bàbá mi
Adébáyọ̀ Sàlámì torí tí n bá náà bàbá mi ń fẹ́ kí n clear ẹ̀ fún yín. Nígbà tí dádì mi máa ń dé sọ́dọ̀ bàbá Adébáyọ̀ Sàlámì yẹn, àwa ọmọ ẹ̀ náà èmi tí mo jẹ́ Olúwọlé àtàbúrò mi Olúmídé ọ̀dọ̀ ọkù bíi náà là ń gbé. Èmi lèmi kàn nílé ibi méjì, mo lè sùn sílé Arómirẹ́, mo lè sùn sílé Ọ̀gá Bello, mo ní yàrá ń bẹ̀. Àti Fẹ́mi àti brọ́dà mi Wálé tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ àti Tọ́pẹ́ àti Ríléwàn tó jẹ́ PM wa Blackman Sodiq tó jẹ́ Blackman PM wa lẹ́ni ní Nollywood. Gbogbo wa we all grew in that same family. Lábẹ́ òrùlé kan náà ni màmá Yèjìdé ti ń kó wa tó ti ń tọ́ wa, wọ́n dẹ̀ yìí ń tọ́ wa dè ní. So ìdí iṣẹ́ ẹ̀jẹ̀ mi ẹ̀ ni mo wà lọ́wọ́lọ́wọ́ ń sìn. Mo dẹ̀ gbàdúrà pé k'Ọlọ́run ń jọ̀ọ́ ó túnbọ̀ bá mi jẹ́ kí àlùbáríkà ńlá kó wọ orí iṣẹ́ yẹn Agẹṣinkólé part 2. Kí a máa fa ọ̀rọ̀ yẹn gùn, I'm happy to be part of this. Inú mi dùn pé ẹ rántí mi gẹ́gẹ́ bí ẹni tó náà ti nípa nínú iṣẹ́ yìí, gẹ́gẹ́ bí ẹni tó náà ti nípa nínú ká kọ ìtàn, ká darí eré, nínú ká ṣeré láti lè wá fi ọ̀rọ̀ wa mi lẹ́nu wò. Mo gbàdúrà pé ilé iṣẹ́ yìí kò ní jóná. Àmì àṣẹ Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ ń bọ̀ ni ẹ̀ tí dé. By the time you are here, gbogbo àgbáyé pátá ló máa gbọ́ yín. Àmì àṣẹ. Zenith, that is òkè pátápátá. Ìyẹn ló máa jẹ́ ìbẹ̀rẹ̀ tọ̀dọ̀ tí yín. Mo dúpẹ́ púpọ̀ lórúkọ mi, lórúkọ ẹbí mi, lórúkọ àwọn ọmọ mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé, àdúpẹ́. Ẹ ṣeun gan sà, ẹ ṣeun gan sà. Ẹ ti ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ bẹ́ẹ̀ ti ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò eré orí ìtàgé. Ṣùgbọ́n mi ì ní fẹ́ gbà yín ní àkókò púpọ̀ jù. Ṣùgbọ́n nínú àwọn ìbéèrè tí a ní lọ́wọ́ tí wọ́n ní ká bí, wọ́n ní ká béèrè lọ́wọ́ yín pé nínú ìrìn àjò tí ẹ sọ kalẹ̀, ǹjẹ́ ẹ ṣì ń rántí ìdojúkọ má lè gbàgbé? Tó pé nígbà tí ìdojúkọ yẹn dé, ẹ fẹ́ lè padà ní pé ǹjẹ́ ṣé mo máa ṣì sínú ìrìn àjò yìí? Ṣùgbọ́n torí nǹkan tó yẹ pé ó ti wà nínú ẹ̀jẹ̀, torí born actor ní iṣẹ́ tí bàbá ń ṣe ni, àti kékeré lọ́dẹ̀ tí ń mú yín lọ sóko tẹ́ ti ń ṣiṣẹ́ yìí. Ǹjẹ́ ṣì ń rántí àwọn ìdojúkọ náà? Àti pé nígbà tí ìdojúkọ yẹn dé, báwo lẹ ṣe rìn ẹ fi borí ẹ̀ lọ́jọ́ náà lọ́hùn? Mo rántí ọ̀nà tí mo gbà ní ìdojúkọ mi lè pé lẹ́ẹ̀kan péré. Ṣùgbọ́n ṣé àwọn àgbà bọ̀ wọ́n ní bá a ti wáyé párí láàrí? Ní nǹkan bíi 2022, 21, 22 gẹ́gẹ́ bí alága, ọ̀tẹ̀ dìde sí mi nínú local government tí mo fi ìfẹ́ fọkàn sìn. Wọ́n lọ set àwọn obìnrin lòdì sí mi. Mo jẹ́ nìkan tó yẹ pé tí n bá fẹ́ pàṣẹ àgẹ̀rẹ̀ pé kéèyàn fẹ́ ní ọ̀rẹ́bìnrin, mi ìdúró sá àgbègbè máa ń jìnnà síta. Ìyàwó lé mi fi mí sílẹ̀ ní nǹkan bí ọdún 6, going to 7 years now, kó tó di padà wá jáláìsí. Ìyẹn ló bímọ alákọ̀ọ́kọ́ 4 fún mi. Nínú wọn ti graduate, tán ti ń bímọ. Mo wá ní pé at least èèyàn lè dá dúró. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn ní Kòròdú lára àwọn àgbààgbà bẹ̀tán, I don't know, bẹ́ẹ̀ wọ́n rí pé n tí Wọlé ń ṣe ọ̀rọ̀ máa ń dà bí ọ̀rọ̀ ẹni tí ò sí ní
alien mi ò mi fẹ́ sọ Yorùbá ẹ má bínú tí n bá gbé àwọn ọgbọ́n kalẹ̀ wọ́n máa ń wò pé báwo lè ṣe ọgbọ́n ò ló dá sí i wọ́n wá lọ gbé lára àwọn tí mo ti fẹ́ rí wá kó wá jẹ́rìí gbè mí pé kó wá kan wọ́n lọ organize ọlọ́pàá kan wá arrest mi nínú ìpàdé ṣùgbọ́n mo rí Ọlọ́run kí ni tí mo sọ bẹ́ẹ̀ ni pé wọ́n ní tó bá kù dẹ̀dẹ̀ kí ọmọ olóore kó jì sí kòtò mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìránṣẹ́ lára àwọn tí wọ́n rí ìgbìyànjú mi pé kí ló dé bá dá ní ìtọ́mọkùnrin yìí ṣe o ló bá arábìnrin yẹn sọ̀rọ̀ lọ́dún náà lọ́hùn táwọn fi rí nǹkan ẹ̀ ṣe àpadà sọ̀rọ̀ yẹn o ó dẹ̀ lọ bẹ́ẹ̀ nǹkan tó fẹ́ ṣe yẹn wọn ò rí ṣe. ẹlẹ́ẹ̀kejì ó pa mí lẹ́kún gidi ní o tí mò ń sunkún gidi ọmọ ẹgbẹ́ mi kan ó kù dẹ̀dẹ̀ ká ṣe election second term báyìí gbọ́ kí mo gbé àpótí báyìí wọ́n pe ọmọ ẹgbẹ́ mi ó wà ní Amẹ́ríkà wọ́n wá ní kó jẹ́rìí against mi wípé òun send owó kan láti Amẹ́ríkà sí kan lára àwọn ọmọ ẹgbẹ́ mi tí ó ní ìpèníjà ẹsẹ̀ pé alága gba owó yẹn ó ná owó yẹn wọ́n ti wá ń gbé ọ̀rọ̀ yìí lọ 150,000 naira ni wọ́n pe owó yẹn lọ́dún náà lọ́wọ́ ti ń gbé lọ. ọ̀rẹ́ mi obìnrin kan pè mí nínú ilé ó wà nínú ilé èmi ń ṣe nǹkan mi mo busy ó wá lọ sórí fóònù mi wọ́n ń gbọ́ nǹkan tó ti ń sọ pé chairman ó gba owó ó náwó nǹkan ìyẹn wá pè mí ẹ ló wọlé kí ló tún ṣe fún Kòròdú wọ́n ní wọ́n send owó sí bàbá Olúmọkò pé ó ti náwó yẹn meanwhile bàbá Olúmọkò tá à ń sọ yìí devotee ni màá pè wọ́n nínú iṣẹ́ tíátà rìhásà làwọn náà ń ṣe lọ́dún náà lọ́hùn tí wọ́n ní wọ́n bọ́ kí ẹ̀ ń jókòó sórí ojú wíńdò báyìí kó máa wo àwọn tó ń rìhás kó dẹ̀ bọ́ọ̀lẹ̀ kẹsẹ̀ dẹ̀ lọ ní bàbá yẹn wà lẹ́nu ẹ̀dẹ̀ ní. ó wá ní wọ́n send owó sí bàbá yẹn pé wọ́n ní ó ná owó yẹn 150,000 pé ṣùgbọ́n ẹni tí wọ́n ní ó send owó ti jáde lórí platform Ìkòròdú wípé òun ò fún wọlé lówó ẹ wọlé lẹ o ẹ má pa wọlé o ẹ má borúkọ ẹ jẹ́ o. wọ́n á gbọ́ voice note yẹn lórí platform mi ò mọ nǹkan kan wọ́n ní ọmọkúnlé yẹn ò gbọ́n ta mo kàn bú sẹ́kún ni pé ẹ gbà mí ìgbà ẹlẹ́ẹ̀kí ti sọ pé mi ì ṣe mọ́ bet àwọn members wá bẹ̀rẹ̀ sí ń jáde wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ ṣé ẹ fẹ́ pa bọ̀bọ́ yìí ni àwọn tó jẹ́ loyalist náà mọ̀ wàhálà tí mò ń ṣe ṣé ẹ fẹ́ pa wọlé ni ṣé ẹ fẹ́ ṣe ni meanwhile activities mi ò mọ sí local government pé mo ṣe ń jálága níbí ni mò ń wà active nínú tampan guild of director ní gẹ́gẹ́ bí adarí eré nígbà kan tí àtàn fẹ́ kí n wá jẹ́ secretary níbẹ̀ náà gẹ́gẹ́ bí alága mo ní rárá ní tí mò ń ṣe ní yàrá mi pọ̀ ju kí n tún wá gba oyè national as a director secretary to the directors guild kí n wá gbà mọ́ ṣùgbọ́n nítorí pé àwọn ẹlẹgbẹ́ mi àwọn màmá mi àwọn ìyá mi madam Ṣajẹ́ dá sọ̀rọ̀ yẹn tó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ ìyẹ́rẹ́ kó dá sí gbogbo bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ Fàlíwèrè kó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ pé kí ló dé ọ̀rọ̀ yẹn tán nínú mi ṣùgbọ́n ó wá jẹ́ kí n fúnra sọ̀rọ̀ mi eléyìí tó wá jẹ́ ìkíní jù tí mo fẹ́ kọ ìwé pé ẹ wá mi ìṣalága mọ́ àwọn àgbà náà ni wọ́n pé bíríkó tó lọ́dún náà lọ́hùn ara àgbàlagbà ìtàgé ni bàbá mi wà ọmọ tá a bí sí orí ìtàgé ni mí kò ṣe gbogbo àgbà kò dú ni wọ́n ń ṣe nǹkan tí mò ń sọ yìí o tó náà àwọn náà ń wò mí ṣùgbọ́n majority nínú ọmọ Ìkòdú àti àwọn ààrẹ ibẹ̀ ni wọ́n ń pawọ́ pọ̀ láti fìyà jẹ original àwọn tó jẹ́ olólùfẹ́ ní tòótọ́ lórí ìtàgé ní Kòròdú ìgbà tí mo gba alága Kòròdú gbogbo àwọn àgbà ló ń bèèrè lọ́nà pé ṣé wọlé ṣé o ti dolóògùn ni ṣé o ti jọ̀nà ògbóni ni o ti ní ẹ̀mí méjì ni torí pé wọ́n ní ìkàn tó wà nílẹ̀ ní Kòròdú kọjá pé kéèyàn kan ìdè torí bọ àárín wọn ṣùgbọ́n mo gbà á gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ onígbàgbọ́ bàbá mi màmá mi onígbàgbọ́ ni wọ́n
ìdojúkọ mi kẹta ni mò ń sọ yìí o. Àwọn àtètè àti èrò wọ́n kó papọ̀ agbéṣẹ́ kalẹ̀ lọ́dún yẹn ó lọ sí 3 years báyìí. That was 2023. Mo reach out sí ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ mi ní Kòròdú ọmọ Òkòdú Fúnkẹ́ Akíndélé. Ó send 300,000 naira. Bọ́n láwọn ò ní sanwó ẹ̀ sínú àkáǹtì ẹgbẹ́. Wọ́n ní kí n lọ sí company tó fẹ́ fún wa ní equipment kí n send account details ẹ̀. Mo send account sí wọn. Wọ́n sanwó equipment ọjọ́ 10 fún wa. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ńgbà tá a kó equipment tá a sọ gbogbo tá a fẹ́ tá a kó gbogbo ẹ̀ tó di ọ̀hún àwọn actors wa for free ni o they are not paying them anything o. Àwọn àgbà Àkòdú kan tún lọ dìde. Ilé one of àgbà Àkòdú ni wọ́n jókòó sí tá ti ń mu beer tí wọ́n fi flop iṣẹ́ ẹ̀ tán wá sí location. Lẹ́yìn ìgbà tẹ́ sanwó equipment. Bàbá best equipment. Tampan Lagos tó jẹ́ olú wa ní Èkó. Ńgbà tán rí map tí a yà sílẹ̀ àtèmi àtàwọn committee mi pẹ̀lú story tá a fẹ́ ṣe. Wọ́n ní àwọn mọ̀ pé Òjòjòlú will not plan nothing less because ẹni tó ṣe Odùduwà tí mo wá lè ṣiṣẹ́ kékeré ṣá. Tẹ́ bá lọ wo trend àwọn iṣẹ́ tí mo ti ń yà tó jẹ́ personal iṣẹ́ mi gan ẹ̀ lè rí nǹkan tó jẹ́ àṣàdànù nú ẹ̀. Mo wá fẹ́ yaṣẹ́ fún odidi ẹgbẹ́ tí ọ̀gá bíi 300 wà nú ẹ̀. Iṣẹ́ tá a bá máa yà fún ẹgbẹ́ gbọ́dọ̀ ju iṣẹ́ tí mi fúnra mi nìkan máa yà lọ. That has always been my view. Ṣùgbọ́n wọ́n frustrate ẹ̀. Àwa lọ àwa bọ̀. Wọ́n wá pè ìpàdé yẹn náà ti ní kíkan lára àwọn olóyè mi tí mo bẹ̀bẹ̀ jóyè pé kó nà mí. Ó gbá mi lẹ́sẹ̀ sà. Mò ń sọ̀rọ̀ sí gbogbo ayé. Ó gbá yín lẹ́sẹ̀. Ó gbá mi lẹ́sẹ̀ gidi. Ó fẹ́ na ìkan lára àwọn supporter tó dúró tì wá nínú iṣẹ́ yẹn. Ó kàn mí lẹ́sẹ̀ gbàgbàgbà gidi. Ẹnu mi bẹ́. Ṣùgbọ́n ńgbà tá a dé alẹ́ ẹjọ́ ẹni mo kọ̀wé sí òkè president mi Latin. Kọ́lọ́mbà mi fọ̀run kẹ́ bọ̀bọ̀ bíi bàbá mi ni wọ́n Ayọ̀bámi Ọlábíyì mo ní mi ìṣalága mọ́ I'm resigning. Àwọn wa sọ láti pé láyé kò sí nǹkan tó jọ. You remain the chairman. N tó bá wà ń bẹ̀ ní kẹ́ẹ̀tú. Àwọn akọ̀ròyìn yẹn lọ bá wọn ní Lagos State Tampan tó jẹ́ ọ̀dọ̀ gọ́vnà mi àtàwọn elders. Ńgbà tá a dókè ẹni tó gbá mi lẹ́sẹ̀ deny ó lóò fọkàn alága. Omijé kíkorò jábọ́ lójú mi mo wá ń béèrè pé ẹ̀ṣẹ̀ wo bàbá mi Òjòjòlú ṣẹ̀ tí Tàgé ṣe ń fìyà jẹ tó ń fìyà jọmọ ẹ̀. À ń parọ́ lé wa. You may know my mom. Great actor ni wọ́n Màmá Olódan. Àwọn náà star Ìgbà Oyin. Àwọn wà lára àwọn star nínú Ẹfúnṣetán tí Túndé Kèlání mainframe ṣe ńgbà tán ṣe Ẹfúnṣetán ní wúrà. Mo sun ẹkún kíkorò. At the end of the day wọ́n ní kí n bẹ̀bẹ̀. Mo fi omijé bẹ̀bẹ̀ pé kán má bínú. Ṣùgbọ́n nǹkan kan tó jù mí lọ ń sọ̀rọ̀ nú mi pé wọ́n fìyà jẹ mí. Látìgbà náà gbogbo ẹ̀ rí bákan sí mi. Ipò alága yẹn ò mi ìfarasí mọ́. Mi gbọ́dọ̀ parọ́. Mi ìfarasí mọ́. Mo rí i pé ọ̀rọ̀ mi dàbí ẹni tó ń dáná fẹ́ni tí ò ṣe tán láti jẹ́. Top most of my secret mi ìsọ tí mo ń sọ èrè o. Because mo pé gbogbo ayé ló ń gbọ́ mi ń sìn. Ṣùgbọ́n mo ń láti sọ torí ọjọ́ iwájú. Mo ṣe ọjọ́ ìbí mo pé ọmọ 50 ọdún ní oṣù kẹrin ọdún yìí. Mi ì ráwọn àgbà ẹgbẹ́ mi ń bẹ̀. Àwọn ọmọ ẹgbẹ́ òfin mi present. Àwọn tí mo ní personal relationship pẹ̀lú ni wọ́n wá ṣe fún mi. God bless Elder Ọládipúpọ̀ Adébáyọ̀ Òṣòjà ara Elder wa ń bíbá ẹni. Òun ló ní Òjòjòlú àní fi ẹ́ sílẹ̀ you must do that thing. Má worry. Òun àti àwọn unit kan Adéborúwà unit ní Kòròdú ìdádìsí gbogbo Báyékù LCDA àwọn ni mo rí ń bẹ̀ pẹ̀lú àwọn àgbà mi kọ̀ọ̀kan. So àwọn nǹkan yẹn jẹ́ nǹkan tó bomi tútù sí mi lọ́kàn pé irú ẹgbẹ́ wo gan là ń ṣe ẹgbẹ́ wo ni mò ń ṣe tí mo fààyè mi fún tí mo fi nǹkan mi fún tí ò rí mi. That day inú mi bàjẹ́ débi pé
meanwhile ìyàwó tí mo ló kù nílé inú ẹgbẹ́ náà ni wọ́n ti finá mọ́ yàrá mi. ìkan lára àwọn àgbà lára àwọn ìyá wa ní kò dù ìyẹn dídí sọ ni pé ṣé bí wọ́n ló ní ọmọ tó máa wá kí ọ lórí àìtẹ́bù ohun ìyẹn ọmọ mẹ́mbà mi o kí mẹ́mbà gbọ́mọ wá kó wá kí chairman kí ọmọ yẹn wá máa sáré torí pé mo jẹ́ ẹni tó wà ṣe ẹ̀fù tí máa ń gbé àwọn ọmọ ibi tá a ń ṣó mi lé ní mo ti gbé gúrú tí mo rà popcorn mo ti lọ gbé fọ́mọ ẹni tó wá wòran ẹni tó wá sọ padà ọ̀dà pé àìbá mo gbé popcorn wá that has been my life ẹni ṣe bí òun lọmọ tó máa kí ẹ náà table wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀ fún ìyàwó mi nígbà yẹn pé ọmọ tó wà lọ́wọ́ ẹni yẹn o ọkọ ẹ lónìí ara nǹkan wọ̀nyẹn máa wọ́gbọ́ ẹ̀ papọ̀ kí ó kó nǹkan tó mo fi sọ pé mi ì join ní next regime wa dáàdi mi ti pè mí lẹ́kọ̀ọ́ ń bì jíde kò sọ́kọ́ ọ̀gá mi lọ sí Oyèjọ́lú kí nìkan tó fẹ́ lọ fún state nàbí national dáàdi ẹ jẹ́ kí n lọ mójútó lé mi because I need to remarry then kí n rebuild the new family àwọn mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ni yẹn bí fún mi the last born is already 20-something years mo bẹ̀rẹ̀ ní yàjóyàjó ṣùgbọ́n mo dúró sórí ẹ̀ mo ṣe wedding mo dẹ̀ rí kí mo fojú tó àwọn wọ̀nyẹn to the glory of God gbogbo wọn náà ń ṣe dáadáa so àwọn ìdojúkọ yẹn má ní gbàgbé ni wọ́n mi ì lè gbàgbé wọn kọ́lọ̀ ń fún mi ní èrè ju ìyà tí mo ti jẹ nínú tíátà lọ ọ̀pọ̀ tó bá mi ń bẹ̀ náà ti jù mí lọ ṣùgbọ́n mo ti gba oyè mi ì lè fílẹ̀ torí orúkọ bàbá mi ìfìnà ká ló ṣe fílẹ̀ ni màá ti sá ṣùgbọ́n mo gbàgbọ́ pé bọ́dún yẹn ṣe ń parí ayọ̀ ìdùnnú ògo tuntun a máa wọlé tọ̀ mí wá láti lè repay me of my lost years. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọ̀rọ̀ ńlá leléyìí. Gbogbo ọ̀rọ̀ tí ẹ ti sọ kalẹ̀ ọ̀rọ̀ tó yẹ pé àwa tá à ń ṣe eléré orí ìtàgé gan-an ó mìyàn torí kò sẹ́ni tó máa gbọ́ gbogbo bí akitiyan yín nínú ẹgbẹ́ kó wá dín pé àwọn kan wà níbì kan tí wọ́n fẹ́ jẹ́ kí iṣẹ́ yẹn kó jáde kí àwọn èèyàn rí bígbà pé yes iṣẹ́ ni ẹ̀ ń ṣe ṣùgbọ́n oníkálukú ló máa jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀. Agbára Ọlọ́run. Ṣùgbọ́n ìbéèrè mi nínú àwọn nǹkan tí ẹ sọ yìí tó yà mí lẹ́nu ń bẹ̀ òun ni tìyàwó yín tó fi yín lẹ̀ bàbá kó tó dín pé ẹ̀jẹ̀ ẹgbẹ́ yìí ẹ̀jẹ̀ alága yìí kó tó dín pé ẹ̀jẹ̀ ìyàwó yín yìí gangan ṣé ẹ ti ń ní gbómi sí omi òtó tẹ́lẹ̀ kó tó wá wò pé nǹkan táwọn gbọ́ níta yẹn opportunity ní fáwọn káwọn pa gbogbo ẹ̀ pọ̀ àbí torí nǹkan tó gbọ́ yẹn ló torí ẹ̀ lọ́ fi fi yín sílẹ̀ nítorí nǹkan yìí náà mi tí ì rí bígbà pé nǹkan tó yẹ kó jẹ́ kí obìnrin ó máa ní ọkọ ẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ ṣe bí ó tilẹ̀ jẹ́ pé mo lè má lè lọ sínú òótọ́ yes mo lè má lè lọ sínú òótọ́ ọ̀rọ̀ yẹn ní kúlẹ̀kúlẹ̀ torí pé àwọn òótọ́ kan àtẹ̀wé pé èèyàn máa gbé lọ́rùn ni o kó má bàa dá ìwọ̀sí ayérayé sí ẹ lára èmi àti ìyàwó mi tó dolóògbé Amdalat Ọdúnayọ̀ aya Òjòjòlú ó bí Olúwawẹ̀mímọ́ Olúwadámilọ́lá fún mi as first born ìyẹn mu ló ó ti lọ́kọ ó bí Gbémisọ́lá ó bí Olúwapẹ̀lúmi Sharon àti Olúwayọ̀yìnsọ́lá ìyẹn ni last born wa ìgbà tó lọ yẹn Yọ̀yìn gba oyún lábẹ́ wọn ṣùgbọ́n yẹn ò disturb ẹ̀ àṣìǹpọ̀ sú àwọn kàríà ẹ̀ kó tó di àsìkò yẹn tá a bá ní gbọ́n mi sí omi ò tó kò tó nǹkan ẹ mọ̀ ọkùnrin tó níyàwó tó rẹwà sílé gbogbo ọkùnrin ló ń jowú ìyẹn ni mo lè ní àwọn nǹkan kéékèèké tó ń wà láàrin wa àti pé nígbà tá à ń sọ yìí àjọ ọwọ́ wa jọ kún bí mi ṣe wà láàrin Ìdúmọ̀tà tí mò ń ṣe kò kárí mo kọ́kọ́ join mi tiẹ̀ sọ̀tàn débẹ̀ nígbà tí mo lẹ́yìn tí mo ṣe Odùduwà ṣe Ọ̀rànmíyàn tán o
mo tún ti lọ join, mo ti di marketing manager fún Remdel Films and Music. Ìyẹn ti Madam Remi Abiodun Ibisola, ọkọ wọn Remi Ibisola. Wọ́n jẹ́ SA media to the governor of Ekiti State láyé ọdún náà lọ́hùn. Èmi ni regional manager wọn fún Remdel. Èmi nìkan ni mo data Àfọ̀njá lẹ́kọ̀ọ́ yìí. Bí mo yé ń ta Àfọ̀njá yìí, mo mú ìyàwó mi wọlé. Òun náà ń ta Àfọ̀njá nínú mọ́tò. Mo ń lo jíìpù kan tí company gbé mi gbà yẹn. Inú ẹ̀ làwọn ti ń ta tiwọn lẹ́yìn Ẹ̀yọ̀. Èmi ń tajà ní number 115 ní Ìdúmọ̀tà lẹ́kọ̀ọ́. So kò síjà. A máa ń gbogbo ìgbà la fi ń dá síra wa. Lẹ́yìn ìgbà yẹn, aago kan òru jáde. Iṣẹ́ bàbá wa. Wọ́n ti di olóòtú ẹbí ní abẹ́ Ìbàdàn báyìí. Kọ́lá olóòtú, ọmọ Àdábánijà. Àwọn náà ní aago kan òru. A release ẹ̀. Ìyẹn ló wá lọ bí ilẹ̀ bí ẹni. Ìṣẹ̀lẹ̀ ńlá kan wá ṣẹlẹ̀ nígbà tá release iṣẹ́ yẹn. Owó wá sọnù. Ṣé mi dẹ̀ lélẹ̀? Inú páálí ni mò ń pa owó sí. Èmi nìkan mo wà ní ṣọ́ọ̀bù. Ẹ mọ̀ pé nígbà yẹn a dá independent marketer sílẹ̀, àwọn Ìdúmọ̀tà kọ́ ló tajà. Independent ló tà. So gbogbo ohun tó yẹ kán lọ rà káàkiri Nàìjíríà yẹn ọ̀dọ̀ mi náà ti wá ń rà. Bí about 1 million plus ṣe sọnù kò yé wa. Ọ̀rọ̀ yẹn digbọ́n mi sí omi ò tó. At the end of the day, ìgbà tá release aago kan òru sí wedding mi àti ìyàwó mi kù ọ̀sẹ̀ méjì. Mo ṣe wedding ọ̀sẹ̀ kejì. Ìjọ́ tí mo parí wedding gangan báyìí ni Remdel fún mi ní ìwé pé jókòó sílé. Wọ́n sack mi lẹ́nu iṣẹ́. Láti ìgbà náà nǹkan ò bára mu. Àǹtí ti kú sọ́run báyìí. Kọ́lọ́run bá mi fọ̀run kẹ́ torí ìyá dáadáa ni. Mo kẹ́kọ̀ọ́ lára ẹ̀ tó pọ̀. Ṣùgbọ́n ìyẹn nìkan ni mo rí bí ẹ̀ṣẹ̀ tí mo lè sọ pọ́n ṣẹ̀ mi. Wọ́n rí pé mo ti náwó tán. Àwọn àdá mi dúró. Later, lẹ́yìn ọ̀rọ̀ yẹn ni mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ojú bẹ̀rẹ̀ sí ńlá sáwọn nǹkan míì. Bọ̀ inú ilé ẹ̀ náà ni mo ti ń rówó, mo fi ń send àwọn ọmọ mi sí school, mo ti ń ṣe gbá, mo ti ń ṣe. So I have to stomach a lot of things. Lẹ́yìn mo kó lọ́dọ̀ Remdel tí mo kó ń bẹ̀. Mo ṣe. Ọ̀gá mi padà tún employ mi. Ìyẹn Àlàdé Romere of pleasant memory. Bóyá wàá jẹ́ director, ó ṣáà ti lọ sí film school. Wàá máa trainer, wàá máa direct àwọn ọmọ mi. Mo direct iṣẹ́ 5 fún wọn. 5 dẹ̀ jáde ńgbà yẹn lọ́dún náà lọ́hùn. That was 2007. So ibẹ̀ ni mo wà tí ẹ̀gbọ́n mi kan Sunday Ẹ̀san Òkìkí Films lẹ́nìí tẹ́ ń gbọ́ yẹn. Òkìkí Films tẹ́ ń gbọ́ lẹ́nìí. Náà ti pè mí. We started Òkìkí Films on paper. Wọlé bàlàyé máa ṣe, ó yá ẹ ká lọ gba ṣọ́ọ̀bù sí Ìbàdàn, ẹ ká gbà sí Ìlọrin, ẹ ká gbà sákùrẹ́, ẹ ká gbà sékòó, ẹ ká ṣe. We began to run up and down. A bẹ̀rẹ̀ sí gba television program, radio program l'Óṣogbo, radio program ní Ìbàdàn, radio program l'Ékòó. I became producer. Látara Òkìkí Films. A recruit àwọn ọmọ tán bá ṣe mobile marketing káàkiri. At the end of the day, one thing led to another. Ara bí tí mo ní àṣírí mi wà tí mi lè sọ síta nìyẹn. I left Òkìkí Films shamefully. Yeah. I left Òkìkí Films and mo sọ fún àwọn èèyàn mo ní pẹ̀lú effort mi lókìkí mi ra bàtà 1,000 naira for the year that I spent with Òkìkí Films. I only labored. I only strategized. Today Òkìkí wà káàkiri àgbáyé. Ẹ bá lórí YouTube nsìn, ẹ bá rí trend tó Òkìkí fi move lórí YouTube, ó lọ fà. But bóyá bẹ̀rẹ̀ ńkọ́, wọn lè ka mẹ́ta, tán bá ka ọ̀gá mi Sunday Ẹ̀san, wọ́n á ka Rashina tó jẹ́ manager, wọ́n á ka Wọlé Òjòjòlú tó jẹ́ marketing manager. Ẹni kẹta l'Òkìkí Films ní lẹ́ni. But kúlẹ̀kúlẹ̀ lórí tó ń fàjà ń gbà yẹn ẹ lè gbọ́ wọ́n ní àbákú
òun laṣọ gbági ó tiẹ̀ ti wá papòdà ń sìn so I don't need to n tó fi lè mú tí mi lè expose ara mi to the family ìyẹn àwọn òbí tí ìyàwó mi fúnra rẹ̀ tí mi lè expose ara mi sí family mi I won't be able to expose it on air but a lot of things are there mo ṣíwọ́nà rí o out of provocation out of frustration I did mi dẹ̀ fi ń pamọ́ but mi ò ń ṣọkùnrin bẹ́ẹ̀ because mo jẹ́ nìkan tó yẹ pé mo máa ń inú ilé mo máa ń dọmọ ìta ni mo ti máa ń ṣe bí adarí spirit tó ń lò mí tí n bá ti wọ yàrá mi máa ń yàtọ̀ I can do anything I can sweep I can lay the bed I can arrange the house tí n bá dé ta náà gan mo máa ń ṣe bẹ́ẹ̀ mo ẹ̀ṣẹ̀ ń yàrá mi sẹ́ ìdí ẹ̀dẹ́ pé rọ́ n tó yẹn ló yẹn ní ogun ọkùnrin yá adìyẹ mi ò ṣe kí n tó ṣí àmọ́ mi ò rí bí nǹkan kan tí ó le tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ká má bá òpó lọ sílé olóró kọ́lọ́n bá mi fọ̀run kẹ́ amdalat ọdún ayọ̀ aya òjòjòlú ọmọ Yísà for the years that were spent together and like I have said I am planning to remarry mo dẹ̀ mọ̀ pé lórí fọ́nrán yìí ẹ tún máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu lọ́kọ-láya mi wa náà agbára Ọlọ́run kọ́lọ́n bá mi dá àwọn ọmọ mi sí kí àìsàn kó má ṣe wọn káìsàn má ṣe èmi náà kí n rí ìgbà rere kí n rí lò oyún tí mo ní sínú kọ́lọ́n jẹ́ kí n oyún ohun rere tí mo ní sínú kọ́lọ́n jẹ́ kí n bí wọn sáyọ̀ kí n má bí wọn sọ́run ẹ ṣé mo dúpẹ́. bàbá tí ìyàwó yìí tí ẹ sọ yìí ó jẹ́ ohun tó dùn mí púpọ̀ jù torí pé wọ́n ti dolóògbé ìyàwó yìí ṣé bọ́ ṣe kúrò lọ́dọ̀ yín ǹjẹ́ ṣé wọ́n lọ rìmárì tí wọ́n lọ fẹ́ lòmíràn. wọn ò rìmárì. wọn ò fẹ́ anybody. ó dá dúró ni pé òun àtàwọn ọmọ mi náà jọ ń gbé ṣùgbọ́n àìrìmárì yẹn kò ń ṣe nǹkan tá a lè máa sọ torí ẹni tí ò rìmárì tí kò dá dúró náà kí la fẹ́ pè ṣùgbọ́n ẹ mọ̀ bàbá Abigail ni mí obìnrin 4 ló bí fún mi ọ̀dọ̀ ẹ̀ làwọn ọmọ mi obìnrin wọ̀nyẹn wà ṣùgbọ́n ẹni tí ò lọ́kọ míì tí ò sì dá dúró tó sì jẹ́ pé ìgbéyàwó alárinrin la ṣe ọ̀gá Bello Adébáyọ̀ Sàlámì àwọn ní alága ìgbéyàwó wa ní 2004 gbogbo eléré ayé pátá ló wà ń bẹ̀ lọ́dún náà lọ́hùn Ládó Èkìtì gómìnà wa àná gọ́vnà Ayọ̀délé Fáyọ̀ṣe àwọn náà fún wa ní Fájuyì park tá a lò ẹnìkan kan ò ṣe nǹkan bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ rí wọn ọ̀dẹ́ padà tó ṣí lẹ́yìn ìgbà tèmi ti ṣe wedding bẹ́ẹ̀ wọ́n kò lọ́dọ̀ mi nítòótọ́ kó yẹ pa àjà tán fi lọ mo lọ fún sẹ́mínà kan lábẹ́kúta ní abẹ́ àsíá Tampan Guild of Director ní ìtí ọ̀gá wa Túndé Kèlání jẹ́ instructor wa fọjọ́ 3 máa fi dé ni mi ò bá wọn mọ́ kì í ṣe pé àjà àti pé àìjà ọ̀hún náà tán fi lọ àìlọ́kọ wọn ńgbà tán tó wá dá dúró kò ṣe pọ́n dá dúró bẹ́ẹ̀ èmi náà sì dá dúró gẹ́gẹ́ bí ọkùnrin kó tó di pé mo ṣà ń pinnu ń sìn lẹ́yìn tí kó tó di pé wọ́n ṣaláìsí yẹn ni mo ti fobìnrin kan hàn wọ́n pé mo máa fẹ́ nìyí ò torí pé kan lára àwọn ìyàwó bàbá mi Òjòjòlú Ọlábísí bèbè yìí la máa ń pè wọ́n nínú fíìmù Mọ́rẹ́nikẹ́ Òjòjòlú mo ṣaláìsí ní March 30 àwa ṣòkú wọn ní July ìyẹn ni gbogbo wa pàdé nílé wọn á fi ẹni tí mo tún fẹ́ wọn á fi hàn àwọn ó dẹ̀ ní òun láìkẹ́ kò sí wàhálà ìyẹn ìyàwó mi tó lọ o kó tó di pé ọlọ́jọ́ padà wàá mú lọ ní September 8-9 so ọ̀rọ̀ wa kọjá bóyá àjà bá àjà àṣírí ibẹ̀ ó pọ̀ ṣùgbọ́n kọ́lọ́n bá mi fọ̀run kẹ́. kí a tó máa lọ bàbá ǹjẹ́ ní sinimá kankan tí ẹ fẹ́ polówó yálà tó jẹ́ tiyín àbí tó jẹ́ àwọn èyí tí ẹ bá ènìyàn ṣe ẹ fẹ́ jẹ́ kí àwọn olólùfẹ́ yín àti àwọn ènìyàn kí wọ́n wá wò kẹ́ bá dárúkọ ibi tí wọ́n ti lè bá pàdé àti orúkọ sinimá náà. ẹ ṣé sà mo dúpẹ́ fún àǹfààní yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí ní Kòròdú
káàkiri Èkó, káàkiri South West. À ń ṣe àfihàn sinimá kan tí ò sírú ẹ̀ rí, Agẹṣinkólé Part 2 látọwọ́ ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, Barrister Dr. Fẹ́mi Adébáyọ̀. À ń ṣàfihàn ẹ̀ lọ́wọ́lọ́wọ́ l'Ékòó, ní Ìkòròdú, Labi Cinema lódò ẹran ní Ìkòròdú. That is along Èbúté Garage Road. Ibẹ̀ ni Labi Cinema wà. Ibẹ̀ la ti ń ṣe. A wá gbé wá sí community cinema so that kó yẹn lè bá less. 4,000 naira péré lówó wọlé. Gbogbo nǹkan bí ló wà conducive. Ẹ máa enjoy ẹ̀. Ẹ máa feel at home. Ẹ bá débí, a fẹ́ kẹ́ wá bá wa wò. Fúnrara mi náà, látọ̀dọ̀ mi, Gudugbẹ̀. Gudugbẹ̀ burúkú ò ní jálé wa lórí. Àmì àṣẹ Ọlọ́run. Ó ń bọ̀ lọ́nà 2026. Ìyẹn máa pọ̀ sórí igbá dó YouTube nìyẹn. Mo kí wa pé ẹ kú etí ìgbọ́ látàárọ̀. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di. Olúwọlé Olúwaṣèyí ọmọọba mi òjòjòlú. Táyé pé rédíò lẹ ti pàdé mi, ẹ máa gbọ́ bàbá àṣà. Mò ń jẹ́ ẹ̀ náà ń gbà mí. Táyé pé rédíò program mi lẹ bá pàdé. Táyé pé tẹlifíṣàn ni Empire. Mi ì jẹ́ bàbá bíntín mọ́ o. Torí pé mo ti di bàbá ńlá ń sìn. Ọlọ́run á gbàdúrà kó wa wà. I appreciate everybody. Ẹ ṣé o. Àdúpẹ́. Títí dìgbà míì.